ẹ kú ọ̀lẹ́ sá o. ẹ kú ọ̀lẹ́ o. orúkọ mi ni Ọlámilékan Àbẹ̀fẹ́. Kí lorúkọ yìí? Orúkọ tèmi ni Afeez Abíọ́dún Ọdẹ́túndé, àwọn èèyàn sì máa ń pè mí ní Ṣàrọ́gẹ̀d Àṣeyọrí. Ṣàrọ́gẹ̀d Àṣeyọrí. Bẹ́ẹ̀ni. tọ ṣé ẹ mọ̀? Mo mọ̀ gidi gan. Kí lẹ mọ̀? Mo mọ̀wé. Ẹ mọ̀wé lóòótọ́? Mo mọ̀wé kí ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá iná bí mi sí. Ẹ sì mọ̀wé? Mo mọ̀wé níwọ̀n bá bí wọ́n ṣe fi kọ́ mi. Ọ̀dà tẹ́ ẹ bá mọ̀wé bẹ́ẹ̀ bá mọ̀ á mọ̀ nísìn. Máa pa òwe mi ò ní pa tán. Tí n bá pa ẹ parí ẹ̀ fún wa. Ẹ tún wá sọ ìtumọ̀ ẹ̀ fún wa bó bá ti yé yín mọ́. Só ti yá? Ẹ̀gbọ́n. Ó ti yá? Ẹ máa ń lọ. Tó dá yín lójú? Táwọn Yorùbá sọ wípé ìdárógbàkòkò. 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 Èyí ń fẹ́ pa kaṣọ o. Ẹ pa mí. Ẹ pa mí. Má ní pé agbada ògbóná. Agbada ògbóná. Ìgbádùn òta ni. Agbada ògbóná. Kí lẹ pé? Ìgbádùn òta. Ìgbádùn òta. Bẹ́ẹ̀ni. Ọ̀dà kí ìtumọ̀ owó yẹn? Gbogbo wa náà la mọ̀ pé nǹkan tó bá gbóná oníṣe nǹkan jiná nígbà bá gbàgbára ká gbórí ná tágbàdo ò bá ti gbóná dandan náà ní ìgbádùn oníta torí nǹkan tó bá gbóná òun ni ó ṣe nǹkan tá a bá fẹ́ kó jiná ni ó ṣe jiná. Bẹ́ẹ̀ni. Tá a bá fẹ́ lò ó sẹ́yìn pé òwe náà fi pa. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ pé òwe lẹ́sìn ọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́sìn òwe. Wọ́n tí ọ̀rọ̀ bá sọnù òwe làá fi wà. Tí wọ́n bá lórí òwe yẹn wípé agbada ògbóná àgbàdo ọ̀ta tá a bá fẹ́ lò ó àbí tí wọ́n bá fẹ́ túmọ̀ ẹ̀ fún wa kí ni irú ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ táwọn Yorùbá fi lè parọ́ òwe yẹn wípé agbada ògbóná o àgbàdo ọ̀ta. Agbada ògbóná Yorùbá mọ̀ burú gan o. Yorùbá dùn gan mo kàn fẹ́ kó yé pé ẹ ronú sí. Agbada ògbóná ìgbàdo ọ̀ta lọ́nà tó jẹ́ pé Yorùbá lè túmọ̀ ẹ̀ sí. Àbí tán lè lò ó láti fi báàkì ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Èyí mo fẹ́ yé mi mo ní parọ́ fún yín. Kò fẹ́ yé yín. Kò fẹ́ yé mi. Ọ̀dà bẹ́ẹ̀ ṣe wà ẹ́ ẹ lọ́mọ Yorùbá tàtà ni yín. Ọmọ Yorùbá ni mí àmọ́ gbogbo nǹkan náà ẹ mọ̀ pé yóò níbi ọ̀nà téèyàn mọ̀ àmọ́ gbogbo nǹkan lọ́kọ́ léèyàn lè mọ̀ láyé. Bẹ́ẹ̀ni ẹ fún wa lóòwe kan tá a lè tó yẹn pé ẹ mọ̀ túmọ̀ ẹ̀ tẹ́ lè ṣètúmọ̀ ẹ̀ fún wa òwe kan tó dáa tá a lè fi sọ pé bí a ókè o a fẹ́ fi pàrọwà fún yàn a fẹ́ fi ṣe bí a gbàrọwà fún akíkanjú ènìyàn. Òwe pọ̀ náà bẹ̀ ó kàn já pé mo mọ̀wé bẹ̀tì bí ìtumọ̀ àkàsí bí ìgbékalẹ̀ èèyàn gbogbo ẹ̀kọ́ ló lè yéèyàn. Ókè láì lè sẹ̀ nínú òwe tí mo mọ̀ ọ̀kan wà báyìí ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la sì ní gbé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àwọn Yorùbá yìí tún sọ wọ́n ní ọwọ́ ọmọdé tí ò tó pẹpẹ bẹ́ẹ̀ náà sì ní ta àgbàlagbà náà wọ́ kéré gbé. Ẹja mẹ́yọ kan bẹ́ẹ̀ níbi tó ń lọ pé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la sì ní gbé yẹn kí ìtumọ̀ owó yẹn tán bá ní kẹ́ ẹ sọ̀túnmọ̀ kẹ́ ẹ ṣàlàyé fáwọn èèyàn. Ẹ̀kùlé lọ̀tá wà inú ilé ni a ṣe ní gbé tẹ́ ẹ bá wà nínú ilé ní àpéjọpọ̀ nínú ilé tó jẹ́ pé ẹ̀ẹ́jọ máa tọwọ́ bọnú àwo kan náà báyìí tẹ́sí jọ máa jẹ wọ́n ní ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ o àmẹ́ni tó ń ṣe ni ẹni tẹ́ ẹjọ́jọ́ ń jẹ nínú kòkò kan náà ó lè máa ṣẹ́yìn tí ó sì máa gbẹ́yìn lẹ́sẹ̀ àṣẹ ni ẹjọ́ ń gbénu lẹ́nu so ẹ̀yìnkùlé tẹ́ ní ọ̀tá wà bẹ́ẹ̀ ni ọ̀tá wà lẹ́kùlé kí ni ẹ̀kùlé tá à ń sọ yìí ìta náà ni ìta láàárín ọ̀rẹ́ sọ̀rẹ́ tẹ́ ẹjọ́ ń lọ so ní ọ̀tá wà. Ẹ bá fáwọn èèyàn tó ń wò wá bí kò mọ bá ọ fọ́lù péjì wa wọ́n dẹ̀ mọ like video wa kí wọ́n dẹ̀ mọ share ẹ̀ wọ́n á fọwọ́ wípé ojú tó ń wò wá ojú yóò ní fọ́ àṣẹ Èdùmàrè tó sì ń gbọ́ wa etí ní òní. àṣẹ Èdùmàrè mo wá fi àkókò yìí mo fi ń kí gbogbo àwọn tó ń wò wá lójú Imam Máwòrán yín ẹ mọ bá share péjì yìí ẹ sì mọ bá like ẹ ẹ mọ bá follow ẹ ẹ mọ bá like ẹ ojú tẹ́ fi ń wò wá ojú ẹ ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà sì ní di ilé yín ò ní dàrú ogun mọ̀ ṣe tiẹ̀ kí n mọ̀ ṣe tèmi láàrin lọ́kọ-láya nínú ilé Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí yín o oko pẹ́ ìtúká èso nílẹ̀ sí inú ilé yín ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú ẹ máa bá wa ká lọ kò ní bàjẹ́ mo kí yín púpọ̀.